Good, beautiful. Oṣé, mo ń bọ̀ sínsìn. Oṣù. Yẹ́yẹ́. Níbo ló ń lọ? Àwọn business partners ọkàn wọn wá láti South Africa sí. So? Wọ́n fẹ́ lọ gbọ́ ní airport kí n lọ sọ́tẹ̀ tó máa padà bọ̀ lẹ́nu. Ó lè lọ o. Ó yé mi, nǹkan tó fẹ́ sọ yé mi. Ó lè ti promise mi kó o ní fi mí sílẹ̀ lé mi àwọn. Nǹkan tó fẹ́ sọ ti yé mi, ibi tó ń lọ ti yé mi. 12 o'clock àbí? Aago 12 o. Kò sí wàhálà. No. Bùsù yìí, o lọ sí anywhere. O ti promise mi pé èmi ni kò máa fún mi. This is temptation kò gbélé for God's sake. O ṣeun, owó ti ń tempt wa báyìí. No, listen. Sori nǹkan láti ń lé tipẹ́tipẹ́ òun náà mú wá sí. Tí àwọn bá mi kọ́ bá gbọ́ ni, òun bá lọ gbé wọn ni. Ó ti yẹ èmi ṣe bí ẹgbẹ́lélé wa báyìí ní airport wa. Kò sí lẹ́yìn ìpínlẹ̀ wa, o lọ anywhere. Mo ń bọ̀ before twelve ma ti dé. Kò lè lọ́gùn lọ. Mo ń bọ̀ sẹ́ẹ̀. Bọ̀. Ó lọ sẹ́ni Bùsù yìí. Are you very serious? Báwo ṣe ṣe bẹ́ẹ̀ fún mi náà? Bùsù yìí. Mo ń bọ̀ sùn. Bùsù yìí. Kò síbi tí kò lè já lambadé, bó ti lọ ní yóò máa bọ̀. Àgàn má ronú mọ́ Ọlọ́run á fún ẹ lọ́mọ tirẹ̀, ọmọ àgbéjò kalẹ̀. Ẹni tó wọ́n máa kì í sùn. Kò síbi tí kò lè já lambadé, bó ti lọ ní yóò máa bọ̀. Àgàn má ronú mọ́ Ọlọ́run á fún ẹ lọ́mọ tirẹ̀, ọmọ àgbéjò kalẹ̀. Ẹni tó wọ́n máa kì í sùn. Kò síbi tí kò lè já lambadé, bó ti lọ ní yóò máa bọ̀. Àgàn má ronú mọ́ Ọlọ́run á fún ẹ lọ́mọ tirẹ̀, ọmọ àgbéjò kalẹ̀. Mo forí ìyá ẹ̀bẹ̀, mo mọ̀ pé mo ti ṣe é. Mo ṣorí kì í ṣẹ́jú èmi náà. Ká ní mo ètè rí ayọ̀ bá mi ni, èmi bá ti fi ogbó ẹlẹ́ fóun kí mi máa bọ̀ nílé. Nígbà tí mo gbìyànjú àti get wọn fóun tí mi ò rí bá ní kí n lọ já wọn yẹn sí hòtẹ́ẹ̀lì kan. Ó jẹ́ bí pé gbogbo hòtẹ́ẹ̀lì tá à ń dé fully booked ni. Mo gbìyànjú títí mi ṣáà lè tútù wọn lẹ̀ ọ̀tọ́ pé àwọn náà wọ́n wá sí Nàìjíríà. Ọpẹ́lọpẹ́ Ṣẹ̀san ni mo pè pé báwo ni o ṣe àyè wà ní hòtẹ́ẹ̀lì nìyẹn sọ fún mi pé kí n máa bọ̀. Àjà ni mo ti ń bọ̀ sí mo lọ jáwọn lẹ́sàjà bẹ́ẹ̀ mo ti ń bọ̀ sí yẹn ló yẹ kí n pẹ́. In fact gan àwọn kan tó sanwó street kan lẹ́ ń bẹ̀ tí wọ́n wà ní Ṣẹ̀san ní kó ṣe manage bẹ́ẹ̀ náà ibẹ̀ ń kọ́ra kó wọn sí fi ń bọ̀ sí àyà mi. Jọ má bínú torí ọ̀nà jọ má bínú jọ. Ọmọ nǹkan tí mo lè sọ tó bá ṣe ṣe máa fàyè lẹ̀ lọ́la ká lọ sọ́dọ̀ màmá tá bá bá wọn sọ gbogbo nǹkan tó fà á fún pẹ̀tọ́ èmi ni mo ṣe àṣìṣe tí kìíní ò fi work out báyìí pé ṣé wọ́n tún lè wá nǹkan mi ṣe fún èmi gbàgbọ́ pé tí n bá ṣàlàyé nǹkan fún wọn wọ́n á rí nǹkan ṣe sí fún wa tó pé títí wa ò lè gbé mo mọ̀ pé ṣe rí ẹ̀bí mi ni jọ má bẹ̀rẹ̀ dúró lọ́jọ́ gbé jọ. Bùsù yìí aláàrùn tí mo ní pé kó má lọ ó dẹ́ ipa ẹlẹ́ṣẹ̀ jù ní mí. Mo ti lo nǹkan tó ní pé kí n lò and exactly 12 o'clock náà ni mo lò mo ti jí àṣejẹ yẹn mo dẹ̀ ti lò rí yẹn and mo nígbàgbọ́ pé tá a bá ṣe ó lọ́ọ́ máa ṣàṣẹ sí i. Ó ní wọ́n sọ pé aago 12 gẹ́rẹ́gẹ́ ni kí èmi àti ìjọ lájọṣepọ̀. Aago 12 náà mo jà àṣejẹ yẹn ni mo dẹ̀ lò rí yẹn
Ilé ṣáà ti mọ̀. Ká nígbàgbọ́ náà Ọlọ́run. Torí ní ọmọ ṣe máa ń bá ṣeré inú fẹ́ kó jọ mí ọkùnrin ló máa jẹ. Dádì, ṣé ilé obìnrin mọ́mí gan ti sọ fún mi. Wọ́n ní bí ṣe máa ń mú mi lẹ́sẹ̀ tó máa tó wá síbi apá mi yẹn kọ́ ọmọbìnrin ló máa ń ṣèyàn jù. Wọ́n máa ń pè kíní kan ní superstition. Àwọn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ múlẹ̀ náà ń pè bẹ́ẹ̀. Má máa jẹ́ kó máa tún máa bá ẹ sọ orúkọ mẹ́rin wọn. Ayé ti yí padà gan sí owó nǹkan láti yí padà tó ti yé wa ti fi làákàyè tó gbò ẹ̀. Òótọ́ wọn pa àwọn kan gbà wọ́n á ní àmúbọ́ nìkan àmúbọ́ ọkùnrin máa mú bọ́ obìnrin máa mú bọ́ kò sí nǹkan tó jọ ń bẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ àmúbọ́ jẹ́ ń bẹ̀ lọ ni tó bá máa dúró á dúró tó bá dúró kọ̀ wá jẹ́ ń bẹ̀ ni simple má dààmú ara ẹ̀ èyí tó bá dúró ń bẹ̀ wọn ló dúró kò sí wàhálà kò sí nǹkan tó ń jẹ́ àmúbọ́ bó ṣe rí náà nìyẹn. Ṣé a má jẹjẹ kú jẹ rẹ àbí òun oúnjẹ tó ń jẹ ń bẹ tó ń dúró lórí rẹ. òun máa wò tiẹ̀ àṣàyàn ọ̀rọ̀ là ń ṣe èdè mi wá ń wò yìí ọkùnrin ló listen ṣeré bí mo ṣe ń dùn tó má jẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ọlọ́mọ sọ pé òun kọ́ lè rí má jẹ́ sọ̀rọ̀ jù because tí mo mọ̀ pé lágbára ọlọ́run àgbóyún àgbóyún ọmọ àwọn èèyàn gbọ́n á sọ ọkọ ní pé ọkọ ẹ̀ ti nífẹ̀ẹ́ jù kọ́ tó máa pé ọkọ ẹ̀ ti nífẹ̀ẹ́ jù lórí kan ti máa dá lára àwọn ọgbọ̀n wa ó pẹ́ kí ló dé jẹ́ sí gíní jẹ́ fi síkùn báyìí wọ́n ní fọ̀rọ̀ síkùn bí àgbà kọ́ tí máa ṣe ó wà nù mí máa jọ ẹ lójú yàtọ̀ anyway tí o ti lọ ṣe àwọn baby shower ti lọ ṣe ọ̀rẹ́ bàtẹ́ bá tún ẹ̀wọ́n wọ ẹni tó ń ṣe ìtùkù tó kí ẹ sẹ́kùnlé àṣírí ńlá ni ẹ̀ṣẹ̀ kò déédéé ṣe obìnrin náà obìnrin rè àṣírí obìnrin rè ọkùnrin máa múra kó lè obìnrin bá tilẹ̀kùn tọlọkùnrin tó lè ṣe tání o obìnrin bá tilẹ̀kùn. Báwo ṣe ṣe yín? Àbí ètò pa àwọn dádì àsìkò ti àbí báàgì yín. Báàgì yín. Tó rèé. Ẹ pẹ̀lẹ́. Fún mi bẹ̀. Àgọ́ yín. Ìjọba pa àwọn dádì. Kí ni? Bámi sọ fún bọ́sù yìí tí kò máa bọ́ ní sí. Àwọn dádì. Hello. Àló dádì. Ẹ káàsán sà. Ta ló sọ̀rọ̀? Wúrà náà ní sọ̀rọ̀. Wúrà níbi kò máa bọ́ nílé. Mo bá wọn sọ ìmọ̀ mi ó mọ. Kí ló dé? Àbí àló mọ́mì ni. Kí ló ṣe ìyàwó mi? Ó ṣe ń kígbe orí náà ń kígbe ẹsẹ̀. Kí ló ṣe ìyàwó mi sẹ́? Èmi ò dé mọ nǹkan tẹ́mi ò mú ní ìsìn èmi ò mọ. Ẹ mọ̀ pé tètè mọ̀ bọ̀ tẹ̀ bá lọ pẹ́pẹ́rẹ́ ló kó èèyàn lọ́rùn dájú ẹ mọ̀ bọ̀ ẹ́. Kí ló ṣẹlẹ̀ sí? Ibo. Ẹ bá wọn àbí ṣé bá wọn sọ̀rọ̀. Àló n ò sọ̀rọ̀ mọ́. Ó ṣàṣeyẹ kó máa bọ̀.